òbítíbitì bílíọ̀nù náírà ní nàìjíríà pàdánù lórí wàhálà omíyalé, ìjọba àpapọ̀ ló sọ bẹ́ẹ̀. iléeṣẹ́ ìjọba àpapọ̀ tó ń rí sí ọ̀rọ̀ àyíká lórílẹ̀‐èdè yìí ti sọ pé nǹkan oko tí owó rẹ̀ tó bílíọ̀nù 11.5 náírà ní omíyalé tó ṣẹlẹ̀ káàkiri àwọn ìpínlẹ̀ kan láìpẹ́ yìí bàjẹ́. akọ̀wé àgbà níléeṣẹ́ náà Mahmood Kambari sọ̀rọ̀ yìí níbi ìpàdé àwọn ìgbìmọ̀ amúṣẹ́yá tó ń rí sí ètò àdójútòfò lórí ìṣẹ̀lẹ̀ omíyalé èyí tó wáyé nílùú Àbújá. Kambari ṣàlàyé pé ìpàdé náà pọn dandan láti lè tètè wá ojútùú sí wàhálà omíyalé tó ń ṣàkóbá fún ìpèsè oúnjẹ lórílẹ̀‐èdè yìí báyìí. ó ní èèyàn bíi 3,000 ni omíyalé ti lé kúrò nílé, èèyàn tí iye wọn tó 200 ni wọ́n ti pàdánù ẹ̀mí wọn. ilé bíi 200 ló bá ìṣẹ̀lẹ̀ yìí lọ, tí ọ̀pọ̀ ìdílé sì ti wà nínú síbáṣíbò ẹ̀kún omi tó ṣẹlẹ̀ ní Mọ́kọ́á nípínlẹ̀ Niger láìpẹ́ yìí. lára àwọn nǹkan tó sọ pé ó ń fa ìṣẹ̀lẹ̀ omíyalé ọ̀hún ni àyípadà tó ń bá ojú ọjọ́, àìsí ètò dáadáa nípa ibi táwọn èèyàn ń kọ́lé sí àti bí àwọn òṣìṣẹ́ tó ń kọ́lé ṣe ń lo àwọn ohun tí kò kúnjú òṣùwọ̀n. Kambari sọ síwájú pé àwọn àgbẹ̀ bíi 1,000 kan níṣẹ̀lẹ̀ yìí dà láàmú láwọn ìpínlẹ̀ bíi Adamawa, Kogi, Ondo, Jigawa àti Anambra. ó ní ó ti di dandan báyìí kí àwọn yànnàná omíyalé tó wáyé láìpẹ́ yìí nípínlẹ̀ Borno, Jigawa, Ondo, Anambra, Benue àti Delta, kí àwọn sì wá ọ̀nà láti fi òpin sí irú rẹ̀ nítorí ọjọ́ iwájú.